wípé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní. Orúkọ tó mi padà Ọmọbọ̀rẹ̀wò ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́. Bó tẹ́ bá kọ́ rẹ̀ tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní, abẹ́ kẹ́lẹ́ wa subscribe orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kẹ́lẹ́ wa àti ẹ̀rọ sábẹ́ kẹ́lẹ́ jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọ̀kan. Má gbàgbé láti share, láti like, láti fi kọ́mẹ̀ntì yín ránṣẹ́ bí a bá ṣe máa ètò wa fún lónìí kí ni ohun tá a tún mú wá fún yín. Ẹ rí i pé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tọ̀ wọ́n tọ̀ lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told. Lónìí kí làwọn tá a mú wá fún ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní. Ìdò ni eré ọmọdé ni àgbàlagbà tí bá ń sáré inú ẹ̀kan. Àwọn àgbà Yorùbá ní tí nǹkan ò bá le á jẹ́ pé ó ń fúnra rẹ̀ ló ń lé nǹkan. Ìdò ni nígbà míì kíní kan wà tí wọ́n ń pè ní ọ̀tẹ̀ Ọ̀yọ́ tá a lè tú sí diplomacy lédè òyìnbó. Ẹni tí ò bá ti ṣará Ọ̀yọ́ tí ò bọ́ Ọ̀yọ́ tán ó ṣeé ṣe kó má mọ ohun tí wọ́n ń pè lọ́tẹ̀ Ọ̀yọ́ tàbí Ọ̀yọ́ diplomacy. Àwọn kan wà tó jẹ́ pé àwọn èèyàn ò mọ̀, pàápàá jùlọ ìyàtọ̀ wà nínú èmi ni mo jẹ́ báyìí àti kí ló mú kẹ́nìkan jẹ́ bẹ́ẹ̀. Ìyàtọ̀ wà nínú orúkọ tí mo fẹ́ máa jẹ́ lẹ́yìn òde nìyí àti orúkọ tí èèyàn jẹ́ tẹ́lẹ̀. Àmọ́ kí ni mo fẹ́ fàyọ ńbẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè ẹ. Èmi ò rí awuyewuye kankan. Ohun tí èmi kàn rí ńbẹ̀ ò ju pé bóyá a fẹ́ kí a mọ́ra wa, káwọn èèyàn dá wa mọ̀ dáadáa, irú èèyàn tá a jẹ́, ibi tá a ti wá, n tá à ń ṣe, ipò tá a wà. Ohun tí mo rí ńbẹ̀ nìyẹn. Kò sáwuyewuye kan ní tá a bá ní ká sọ ní tìtaràtà. Torí mi ò tí ì rí ibi tí àwọn bàbá méjì tẹ́ ń sọ yìí ti pàdé lójú ọ̀nà tí wọ́n wá bẹ́ wúlẹ̀ tí wọ́n ní ó yá jà mú lẹ́kẹ̀ẹ́. Mi ò sì tí ì rántí, bí n bá gbọ́ dáadáa, gbogbo ohun tí mò ń gbọ́ ni Aláàfin wí, Aláàfin sọ pé. Mi ì rántí pé mo gbọ́ nípa Ọọ̀ni sọ pé. Ìyẹn láàrin ọ̀rọ̀ àwọn méjèèjì. So mi ló fi rò pé wọ́n gbọ́ sí sọ pé Aláàfin sọ pé ọ̀nà ọwọ́ ní náà ni wọ́n ní. Mo gbọ́ tí wọ́n ní ẹnìkan tó jẹ́ bóyá agbẹnusọ Aláàfin, wọ́n ní ó fún Ọọ̀ni ní gbèdéke 48 hours bí kinní kan. Ìyẹn náà ọ̀rọ̀ wọ́n ní ni. Kò sígbà tí Aláàfin jáde sí gbangba tó ní mo fún Ọọ̀ni ní gbèdéke. Bó lè jẹ́ pé àwọn èèyàn wa wọ́n ti láìkì tí wọ́n bá ti kà nínú ìwé tán rí nínú ìwé, wọ́n ti máa ń fún ìwé tí ò lọ́tọ́rítì gan, wọ́n á fẹnu ẹ̀ sọ di ìwé bí ẹni pé ìwé kan pàtàkì. Yàtọ̀ sí pé èmi ò rí nǹkan kan láàrin àwọn méjèèjì. Ó kálukú ò dọ́gba, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Wọ́n ní Aláàfin Ọ̀yọ́, wọ́n ní Ọọ̀ni of Ifẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ ò lè lọ jọba lọ́yọ̀ọ́, Aláàfin ò lè lọ jẹ́ ńfẹ̀. Àbí gbogbo olùṣàníkèsẹ́ ti ń sìn. So bí wàá mọ bóyá láwọn ìbéèrè míì tí wọ́n bá sọ wípé èèyàn joyè kan tí wọ́n wá fi mọ ilẹ̀ Yorùbá, bóyá oyè kan tí wọ́n wá ní kinní kan of Yorùbá land, ta ló ní agbára ẹ̀ lóòótọ́? Ṣílẹ̀ Yorùbá la wà yìí àbí ilẹ̀ Odùduwà? Ó dà bóyá kí n sọ̀rọ̀ kékeré kan nípa yẹn. Ṣé o rí kó tó di ọdún 1911? 1911 ni kábíyèsí bàbá Ṣíyàn Bọ́lá Ọládìgbòlù di Aláàfin lọ́yọ̀ọ́. Ìgbà tó ti dọdún méjì lẹ́yìn wọ́n ti ń ṣe ìjọba tá a bẹ̀rẹ̀ sí ní pè ní ìjọba ẹkùn ti Ọ̀yọ́, tá à ń pè ní Ọ̀yọ́ province. Ṣùgbọ́n wà notice pé Ọ̀yọ́ province náà pé wọ́n sọ pé Yorùbá province. Ọ̀yọ́ province náà pé wọ́n sọ pé Yorùbá province. Then kò sí tó ń jẹ́ ọ̀rọ̀ yẹn Yorùbá. Àwa ara tí mò ń sọ náà nìyẹn wípé ṣe ni abárintan kàn kankan sínú ìwé láì ká láì tí ìwátúmọ̀ sí a máa gbé gẹ̀gẹ̀.
kò sí nǹkan kan tó ń jẹ́ Yorùbá. Àwa fúnra wa la padà bẹ̀rẹ̀ sí nílò ọ̀rọ̀ yẹn Yorùbá nígbà tá a wò ó pé kí ni ká fi pe gbogbo wa papọ̀. Àwọn tó ń jẹ́ missionary tó ń mú church wa, mú mọ́ṣáláṣí wa, àtàwọn tí wọ́n fẹ́ ṣèjọba lé wa lórí by force by fire, pé kí làwọn lè fi identify àwọn èèyàn yìí papọ̀. So wọ́n dẹ̀ find simple kíní nínú common appellation Yorùbá. So wọ́n dẹ̀ fi ń pè wá lábándáhùn. Torí pé àwọn kan ní Ọ̀yọ́ gan-an ni Yorùbá. Kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin Aláàfin àti ipò Ọọ̀ni pẹ̀lú pé bóyá abọ rẹ̀ ní jẹ Ọọ̀ni báyìí kì í ṣara àwọn ọmọ bàbá wọn gan-an sàn? Mo mà láìkì ìdáhùn yẹn, àmọ́ kí n tó dáhùn ìbéèrè ó sọ nǹkan kan tí ó yẹ kí n clear. Ó ní Yorùbá pé wọ́n ní Ọ̀yọ́ ní Yorùbá. Ọ̀yọ́ ní Yorùbá. Sórí abẹ́ Ọ̀yọ́ ní Yorùbá wà. Màá tú o. Láyé àtijọ́ ẹ̀yà 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nígboro Ọ̀yọ́, ìyẹn Ọ̀yọ́ àtijọ́. Lára àwọn ẹ̀yà yẹn ìkan wà tí wọ́n ń pè ní ọmọ Yàmbá. Àwọn lẹ̀yà Baṣọ̀run lọ́yọ̀ọ́, tí Baṣọ̀run jẹ́ olórí wọn. Baṣọ̀run jẹ́ olórí àwọn Ọ̀yọ́mèsì, ìyẹn bí ká sọ wípé Lord. So Baṣọ̀run was the Lord of the Batonus tí à ń pè ní Yorùbá, tá à ń pè ní ọmọ Yàmbá, ọmọ Yàmbá, ọmọ Yorùbá, ọmọ Yorùbá lápèpèpè ló di ọmọ Yorùbá. Àwọn ni wọ́n dẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ jagunjagun. Tá bá sọ pé jagunjagun Ọ̀yọ́ láyé àtijọ́, tá bá sọ pé àwọn ajẹ́lẹ̀, lọ ṣèwádìí wá rí wípé wàá gbọ́ tí wọ́n ní Bọ̀gú lájẹ́lẹ̀ tó wà níbí, Tápà lájẹ́lẹ̀ tó wà lọ́hùn-ún, bó ṣe máa gbọ́ nìyẹn. Torí wọn kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán ọmọ ọba. O lè rán ọmọ Láàfin tààràtà kọ́ wá ní kó lọ dájẹ́lẹ̀ níbì kan. Ṣọwárí Baṣọ̀run Ọ̀yọ́ ni wọ́n pe Ọ̀yọ́ Ẹ̀yọ́ empire wà. Ṣé o ti gbọ́ Yorùbá empire rí? Kò sí Yorùbá empire, Ọ̀yọ́ empire ló wà. Baṣọ̀run Ọ̀yọ́ empire yẹn la ní. Aláàfin Ọ̀yọ́ la ní. So kò sọ Aláàfin Yorùbá. Kakanfò Ọ̀yọ́ la ní, kò sí Kakanfò Yorùbá. Tó bá lọ gbogbo ẹ̀ wá rí pé bó ṣe ní setting yẹn everything àwọn jagunjagun Ọ̀yọ́ ló wà. Lọ wo gbogbo òwe. Save the time tí a wá fẹ́ sign treaty ní 1884 sí 1886. Nígbà tí àwọn tí wọ́n ti ń kàwé díẹ̀díẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dá sí ọ̀rọ̀ ilẹ̀ yìí, ìgbà yẹn ní orúkọ ẹ̀yà kan lábẹ́ Ọ̀yọ́, torí wípé òun àwọn náà jẹ́ jagunjagun, àwọn náà ń jájẹ́lẹ̀, àwọn náà wà bí náà wà lọ́hùn, ọmọ àwọn wo leléyìí ọmọ Yàmbá tó ti wá popular láwá púpọ̀ wò pé àwọn wo lọ́mọ Yàmbá. Ta ló bá wọn? Aláàfin ló bá wọn. Torí abẹ́ Ọ̀yọ́ náà wà, so abẹ́ Aláàfin náà wà. So gbàtà máa kọ̀wé kalẹ̀ ń sìn wá rí pé ní gbogbo treaty gan tó bá lọ wò wàá kọ́ tán sọ pé Aláàfin of Ọ̀yọ́ and King of Yorùbá. Tó bá yẹ pé Yorùbá yẹn ló important, Yorùbá yẹn la ṣáájú Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́, King of Yorùbá. Exactly. So immediate territory tí Ọ̀yọ́ Aláàfin control náà ń pè lọ́yọ́. So ìgbà tó hàn àdí tí King of Yorùbá, a set of people tí wọ́n fẹ́ kí, torí gbà yẹn Ọ̀yọ́ fọ́nká, kí ló fọ́nká? Àwọn èèyàn padà lọ wò ìtàn yẹn wà ńbẹ̀. Láti inú Ọ̀yọ́ ni Ọ̀yọ́ ti fọ́nká ní wàhálà ti bẹ̀rẹ̀. Ọba ó sọ̀rọ̀, Baṣọ̀run á sọ tiẹ̀, Kakanfò wí tiẹ̀. Ó wá dàbẹ̀ ń pé ọba ò lẹ́nu mọ́. So àwọn tó ń kọ́ ń sọ pé King of Yorùbá, àwọn tó ń jẹ́ Yorùbá yìí ní jagunjagun tá à ń pè ní tó wà lábẹ́ ọ̀dà Baṣọ̀run. So gbígbìyànjú tó ń gbìyànjú àti wá control pé bẹ́ẹ̀ ṣe ń pàṣẹ yìí máa gbọ́ba lẹ́nu, ta ló lórí wọn gangan. Àwọn wọlé àwọn ọmọ Yàmbá ni wọ́n. Abẹ́ ọba wọn náà wà, abẹ́ Aláàfin. So ohun tí ó yẹ tó jẹ́ kán pé Yorùbá mọ́ Ọ̀yọ́ nìyẹn. Aspect one region lábẹ́ Ọ̀yọ́ ní Yorùbá. Ká má ṣe wá sọ pé wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ìlú tí wọ́n mọ̀ ń pa Yorùbá tán ọ̀gbọ́n. Ìgbà tí wọ́n wá lórúkọ Yorùbá yìí fún gbogbo wa dórí Ifẹ̀, ṣé nǹkan ló fi jẹ́ pé Aláàfin ló lè fìyàn jẹ òkú jẹ mọ́lẹ̀ Yorùbá? Rárá, àwọn wo ló lò ó? Kí ni wọ́n lò ó fún? Níbo náà ti lò ó? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ lèmi tí mò ń sọ̀rọ̀. Ọ̀yọ́ nìpínlẹ̀ mi, mo sì mọ̀ ń pa Ọ̀yọ́ dáadáa. Ṣùgbọ́n nínú ìtàn tó bá jẹ́ ká sọ̀rọ̀ wọn náà wọn báyìí, tó bá béèrè nǹkan nípa Ọ̀yọ́, màá sọ fún ẹ wípé Ọ̀yọ́ ló ní gbogbo nǹkan.
ẹ tó bá dọ̀rọ̀ ìtàn tí mo mọ̀ pé àwọn èèyàn á já mi bóòótọ́ ọ̀rọ̀ tán ni màá sọ náà. Òótọ́ ọ̀rọ̀ tán ni wípé nígbà tí wọ́n máa sáyìn treaty pẹ̀lú àwọn tí wọ́n ń pè ní Ashanti ní Ghana pẹ̀lú àwọn tó ń pè ní Ga ní Ghana, ẹ lọ wò ẹyọ kan Asante Hene òun lọba tó sáyìn lórí wọn láwọn branch wọn bẹ́ẹ̀ ń nígbà tó máa kan Ga pẹ̀lú àwọn Fante wọ́n jáwọ́ àgbà Fante ni wọ́n papọ̀ pẹ̀lú ọba wọn ni wọ́n sáyìn treaty. Kò sí treaty lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ Captain Pitu nígbà tó máa sáyìn tilẹ̀ Yorùbá each kingdom ọ̀tọ̀ọ̀tọ̀ ló sáyìn treaty tiẹ̀. Treaty tó bá wá di pé wọ́n sáyìn lọ́yọ̀ọ́ tó bá rí sample ẹ̀ lọ́mú wá bóyá wàá rí signation Àwùjalẹ̀ nínú treaty Ọ̀yọ́, bóyá wàá rí signation Aláké, bóyá wàá rí Tajiro, kò ní sí bẹ́ẹ̀ because àwọn sáyìn ti kingdom wọn independent kingdom wọn lọ́tọ̀ pẹ̀lú òyìnbó ni. Then nígbà yẹn tán bá sọ pé Yorùbá so they meant ibi t'Aláàfin control and that was Yorùbá. So Yorùbá yẹn for example wọ́gbà tí ìjà ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ bá wọn parí ìjà ní 1886 ní Kírìjì wọ́n ti parí pẹ̀lú Ìbàdàn. Àwọn òyìnbó wá ní kí àwọn Èkìtì padà sílé. Ṣé o mọ̀ táwọn Èkìtì sọ fún òyìnbó? Àwọn Èkìtì sọ fún òyìnbó wípé ilé àwọn làwọn wà níbi táwọn wà, ilé àwọn níbí. Àmọ́ kó òyìnbó sọ fún àwọn Yorùbá ẹ̀ kó padà sí country wọn. Àwọn ni wọ́n wá láti country wọn tó jìnnà tán wá ń kógun jà wọ́n bí. Sọ fún as at 1886 all the Èkìtìs all the Ìjẹ̀ṣàs tó wà ní ojú ogun including the Ifes náà wà ń bẹ̀, they were telling òyìnbó tell the Yorùbás to go back to their home. Bí ni pé wọ́n ríra wọn bí Yorùbá because wọ́n ń ṣe Yorùbá nígbà náà. So láti pa Aláàfin ní ọba Yorùbá is a correct word just bó ṣe máa pa Àwùjalẹ̀ lọ́ba Ìjẹ̀bú tó bá pa Aláké lọ́ba Ẹ̀gbá tó máa pe Ajérò lọ́ba Ìjẹ̀rò bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé Aláàfin ọba Yorùbá. It's simple. Aláàfin ọba Yorùbá. It's simple. Ṣé Ifẹ̀ náà wá jẹ Yorùbá báyìí? Nígbà tá a ti ń lo gbogbo orúkọ Yorùbá fún gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire. Ṣó wá rí máa mú kọ̀ọ̀kan yá wá padà sí ìbéèrè ẹ̀kejì. Ó ní wọ́n sọ pé ẹnìkan abọ́ rẹ̀ ẹnìkan bá. Ṣé o mọ tó ń pè lábọ́ rẹ̀? Majority àwọn tó ń pe abọ́ rẹ̀ pé ẹnìkan abọ́ rẹ̀ wọn ò mọ nǹkan kan pa Yorùbá. Òòṣà kan nílẹ̀ Yorùbá ló ń jẹ́ Ọ̀rẹ̀. Ẹni tó sì ń nawọ́ sí ìyẹn ẹni tó ń bọ ni wọ́n ń pè ní abọ́ rẹ̀. So ẹni tó ń bọ Bàtálá Ọlọ́bàtálá ni, ẹni tó ń bọ Jùgbẹ̀ oníṣòro Jùgbẹ̀ ni, ẹni tó ń bọ Ṣàngó ó ń Ṣàngó ni. O lè pẹ́ ẹni tó ń bọ Ṣàngó ní abọ́ rẹ̀ Ṣàngó, kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Abọ́ rẹ̀ Ọ̀rẹ̀ ló wà. Abọ́ rẹ̀ Ọ̀rẹ̀, abọ́ rẹ̀ Bàtálá, abọ́ rẹ̀ Ọ̀rà bó ṣe máa gbọ́ lọ nìyẹn. Using the word abọ́ rẹ̀ fún a particular person is aberration. And in the first place, Ọ̀rẹ̀ bíi bó o nínú àwọn àgbààgbà òòṣà tí ń bẹ nílẹ̀ Ifẹ̀. Number 1. Number 2 wá ní pé sórí kò sí ọba kankan nílẹ̀ Yorùbá tí kì í ṣe wípé olórìṣà ni wọ́n. Gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá ni wọ́n ń bọ ló jẹ́ pé àwọn ni olórí òòṣà kan. Bó bá yẹ pé a fẹ́ yá àbọ̀ rẹ̀ yẹn lò náà nísìnyí gbogbo ọba Yorùbá làbọ̀ rẹ̀. Màá má pẹ̀rọ wá kó o lè rí. Jẹ́ ń lo Ọ̀yọ́ tó béèrè ń pa ẹ̀ náà kó lè yẹ torí tó yé mi dáadáa ni. Sórí Aláàfin láyé àtijọ́ tó bá fẹ́ fa Aláàfin jẹ
ó ní ẹ̀kan tí wọ́n máa ṣe kí wọ́n tó dọ́dọ̀ bàbá Mọ̀gbà. Wọ́n máa ń lọ sọ́dọ̀ ìyá kan tí à ń pè ní Ìyámọ̀dé. Ó lóhun tó máa ṣe pẹ̀lú ìyá yẹn. Láti bẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa wá kọ́kọ́ sọ Aláàfin di olórí àwọn òrìṣà. Láti bẹ̀ sọ́dọ̀ Alápìnní. Láti bẹ̀ sójúbọ Ògún. Ojúbọ Ògún ni wọ́n ti máa wá fún ẹni tí à ń pè ní Aláàfin ní idà. Sórí idà tó ń fún yẹn, òun ló sọ di olórí àwọn abọ̀rìṣà pátápátá. Wọ́n máa kọ́kọ́ make sure wípé ó di spiritual head of Ọ̀yọ́. Later, wọ́n wá crown ẹ̀ as a political head of Ọ̀yọ́. Ṣórí pò di méjì. Ó di méjì. Bí Baṣọ̀run bá fẹ́ ṣọdún ọ̀run àti tó tẹ̀lé, ó ní Aláàfin gbọ́dọ̀ kọ́kọ́ ṣe. Bí wọ́n máa ṣọdún Ṣàngó, ó ní Aláàfin gbọ́dọ̀ kọ́kọ́ ṣe. In short, òrìṣà tí Ṣàngó tí Aláàfin ṣẹ́ gangan tààràtà ní Ṣàngó. Tí o bá dẹ̀ fẹ́ bọ́, òun ní kọ́kọ́ nawọ́. Bó bá lọ sí Ìjẹ̀rò, tó bá lọ sí Arámọkọ, tó bá lọ sí ọ̀dọ̀ àwọn ọba ayé àtijọ́ yẹn, gbogbo wọn ni wọ́n jẹ́ àwọn ni wọ́n kọ́kọ́ jẹ́ olórí òrìṣà. Lẹ́yìn yẹn náà wá jẹ́ olórí ọba. Ṣùgbọ́n olórí òrìṣà tí wọ́n wá jẹ́, àwọn òrìṣà wọ̀nyẹn ní oníṣòro tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. Tó bá Aláàfin bá wá jẹ́ olórí òrìṣà lọ́yọ̀ọ́, then ọba tó wá wà nífẹ̀ẹ́, is he free from being the same? Èmi ti rò pé tí wọ́n tún ń sọ tá à ń gbọ́ tá a rí ni pé nígbà tí Odùduwà bí àwọn Ọ̀kànbí tí Ọ̀kànbí bí ọmọ méjèèje tí gbogbo wọn sì gba ìrìn àjò lọ tí kálukú ti mú ibi tí ó ti jọba, wọ́n ní kò sẹ́nì kankan lé mọ́, àjòjì tó jẹ́ bíi ẹni abọrẹ̀ lòun wá kúkú bá wọn ń délé gbọ́dá. Nígbà táwọn ọmọ yìí ti lọ ló fi di Ọọ̀ni tilé Ifẹ̀ pé ìdí rèé tí Aláàfin òkè ń fi ń rí Ọọ̀ni Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí bàbá tàbí ẹni tó ju Aláàfin tìlú Ọ̀yọ́ lọ. Bí n bá ní mi ò gbọ́rọ̀ yẹn rí, èmi ò kàn ká sí ni. Ó gbọ́ rí bẹ́ẹ̀ mi ò ká sí. Ọmọdé tí mi fi ká sí. Ọba kan wà ní apá ilẹ̀ etí odò báyìí. Òun náà sọ bẹ́ẹ̀ wípé ẹni tó wà ní Ifẹ̀ pé abọrẹ̀ ni. Òun náà ṣe pé nìyẹn, ó tiẹ̀ ní babaláwo. Ṣùgbọ́n òun ni ẹni àkọ́kọ́ tó máa sọ bẹ́ẹ̀ nínú àwọn ìlà àwọn bàbá ẹ̀. Nínú ìwé tí à ń pè ní History of Yorùbá, ibẹ̀ ni láti kọ́kọ́ come across ọ̀rọ̀ yẹn wípé ọmọ Olùwọ̀, wọ́n ṣe pé nìyẹn, ọmọ Olùwọ̀ ni wọ́n pè. Ẹni tó dẹ̀ ń kọ̀tàn yẹn sọ wípé nígbà tóun ń ṣèbéèrè, gbogbo àwọn tó béèrè lọ́wọ́ wọ́n jẹ́ àwọn tó wà ní apá òkè báyìí. Kò sọ pé òun béèrè single lọ́wọ́ Aráàfẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yẹn wá sọ wípé bàbá ọmọ aláwo lásán ni Ọọ̀ni.
ṣùgbọ́n lọ́dún 1886 nígbà tí ìkan náà àwọn baba ńlá bàbá ọba tí mò ń sọ yìí táwọn òyìnbó pè lẹ́jọ́, ó ní òun ò ní wá síbi ìgbẹ́jọ́ yẹn àyàfi tí Ọọ̀ni bá lè wà lórí ìdúró, tí ọba àbíní wà lórí ìdúró, pé torí àwọn ni wọ́n lè jẹ́rìí sọ bóun ṣe jẹ́. Imagine ẹni tí bàbá ẹ̀ márùn sẹ́yìn sọ wípé òun ló lè sọ bóun ṣe jẹ́, dábẹ́ pé ó rí láì lórí ẹni yẹn pé ẹni yẹn ló lè sọ status òun bóun ṣe jẹ́. So ẹni ọmọ ẹ̀ karùn-ún nísìn wá ń sọ wípé ordinary something ni tí ò jẹ́ nǹkan kan. Ẹ̀kan náà àwọn bàbá lẹ́sẹ̀ odò ni. Ṣólúgbò. Mi ti rántí orúkọ ọba tó jẹ́, mo ṣáà ń gbọ́ létí odò báyìí. Ṣùgbọ́n tí mo ń fàyọ ni pé bàbá ẹni yẹn, bàbá rẹ̀ karùn-ún sẹ́yìn lọ́dún 1885 sọ wípé èèyàn pàtàkì ẹyọ kan tó lè gba òun lẹ̀ tóun rí sí gẹ́gẹ́ bí bàbá òun tá sọ pé òun nìyí, ó ní Ọọ̀ni Ifẹ̀. Nísìn ọmọ ẹ̀ padà sọ wípé ẹni yẹn tí bàbá òun pè ń bàbá òun àtẹni tó máa gbọ̀ òun lẹ̀ pé kì í ṣe pé abọ́rẹ̀ lásán ni. Mo mú yẹn wá bí àpẹẹrẹ ni. Then ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ni wọ́n kọ kalẹ̀ tí ó ń da àwọn èèyàn lórí rú. Kò sí ní tó ń jẹ́ abọ́rẹ̀, kò sí ní tó ń jẹ́ pé ẹnìkan bímọ àwọn ọmọ kúrò nílé. Ẹni tó ń pè lódùduwà ìkan lára àwọn ọlọ́fin ló jẹ́. Ìkan lára àwọn ọlọ́fin ni. Sórí ọ̀rọ̀ tá à ń sọ yìí àti Ifẹ̀ àtọ̀yọ́ ló jẹ̀bi ẹ o. Sórí tó bá fẹ́ káwọn èèyàn sọ ìtàn, tó bá lọ sí ìwọ lọ sọ́yọ́ ń sìn ní kí àwọn tó wà lọ́yọ́ tán mọ̀ original tàn kí wọ́n sọ, wọ́n á bẹ̀rù. Wọ́n ní rárá o, bí wọ́n ṣe sọ yẹn náà bẹ́ẹ̀ ni kó wà. Lọ sí Ifẹ̀ kó o béèrè ìdìsẹ́ ń béèrè pé ẹ jẹ́ ká sọ̀tàn yẹn, ẹ filẹ̀ o, wọ́n ṣe sọ yẹn náà ní kẹjọ wà. So the original ìtàn ó wà nílẹ̀, propaganda làwọn èèyàn ń gbé káàkiri. Má gbàgbé pé n tó ń pè ní Ifẹ̀ láyé àtijọ́ capital kan nation ni, then political propagandas wà ń bẹ̀ láàrin àwọn tí wọ́n ń play politics. Bí ìgbà tí àwọn olóṣèlú wa lónìí náà bá ń fẹnu yára wọn dànù, ẹlòmíì ọmọ Ìbàdàn mi lè gbé àpótí ìbò nísìn, ọmọ Ìbàdàn mi àtúngbé tó bá wá ń campaign lọ́wọ́ adé má dìbò fún tọ̀hún yẹn o. Òun rántí pé nígbà kan báyìí wọ́n sọ wípé Kútọ̀nù làwọn bàbá ẹ̀ ti wá bá wọn roko kòkó, ọba àkínsọ. Wíwárà àti àmọ́ gbogbo ilé ẹni yẹn ní Ìbàdàn bí a sì lè ka bàbá rẹ̀ mẹ́wàá sẹ́yìn ní Kútọ̀nù làwọn bàbá ẹ̀ ti wá. Oníròyìn àdẹ̀kọ́ àtóbi gbangba lábàdàn tí ó gba yé ń gbọ́ bí èèyàn bá wá kọrú ẹ̀ sínú ìtàn in the next 100 or 200 years káwọn ọmọ wa kà á ṣé ọmọ kó ti di tàn. Ó ti di. Bẹ́ẹ̀ kì í ṣòótọ́ ọ̀rọ̀. Ìgbà wo ni ìtàn tá à ń sọ yìí gan? Ìgbà wo ni ìtàn tá à ń sọ̀rọ̀ nípa Odùduwà àti ọmọ mélòó kan jẹ́? Wọ́n bí Ọ̀kànbí bí méje. Ọ̀bí méje, fine. Mo sọ mo ní ẹni tó ń pè l'Ọbàtálá àgbà ni nífẹ̀, ẹni tó ń pè ní Ọbalùfọ̀n àgbà ni nífẹ̀, ẹni tó ń pè l'Ọ̀rúnmìlà àgbà ni nífẹ̀. Gbogbo wọn pátá, Captain Petrus, gbogbo wọn pátá òun lọ́ba. Gbogbo wọn pátá ni wọ́n nílé Ifẹ̀ di bẹ́mi àti ẹ ṣe ń sọ̀rọ̀ yìí. Wá lọ sí Ifẹ̀ lónìí kó o béèrè pé bo ni ilé Ọ̀kànbí wà, o lè rí ilé tó jẹ́ bẹ́ẹ̀. Ọmọ ni wọ́n dẹ̀ pé bẹ́ẹ̀ tó bá béèrè tó náwó sí ilé Ọ̀rànyàn pé bo ni ilé Ọ̀rànmíyàn wà nífẹ̀, wọ́n á náwó sí ilé Ọ̀rànmíyàn ni. Tó bá béèrè pé níbo ni ilé Ògún wà, wọ́n á ní ilé Ògún nìyí. Níbo ni ilé Orò wà, wọ́n á ní ilé Orò nìyí. Gbogbo ẹ̀ pátá as far as Ifẹ̀ is concerned ni wàá rí ilé everybody. Àmọ́ ò lè rí ilé Ọ̀kànbí torí kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀.
kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀. Ẹnìkan lè sọ̀rọ̀ tán wá ní àwọn bàbá kan láyé àtijọ́ wọn kì í parọ́, òun ló ń rò bẹ́ẹ̀. Láyé àtijọ́ politics à ń ṣe lónìí náà bẹ́ẹ̀ náà ń ṣe ń gbà yẹn lọ́hùn-ún. Kí ló fàjà tí wọ́n fi jà fún dídí 16 years? Ọ̀pọ̀ èèyàn ò kì í rántí ẹ̀. So ṣáájú ọdún 1921 kò sí tàn kankan tó sọ pé ẹnìkan jẹ́ ọmọ abọrẹ̀ àbí ọmọ ẹrú, kò sí. After 1921 òun ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ̀rọ̀ nínú ìwádìí tí bàbá Johnson ṣe, tí wọ́n sọ fáwọn pé sọ́rí pé wọ́n ní ni kì í ṣe bàbá Johnson ò sọ wípé làkóníkálẹ̀ báyìí o. Ṣọ́mọ̀ pé mo sọ wípé nù the same ìwé ìtàn Yorùbá bàbá Johnson dìídì pé Aláàfin ní abọrẹ̀ ni, pé àwọn lábọrẹ̀ Ọ̀yọ́. Nù the same ìwé níbẹ̀, inú the same ìwé náà ni bàbá ti sọ wípé Ọọ̀ni ọmọ ẹrú ni, pé kì í ṣe ọmọ bàbá wọn rárá, pé so kò dẹ̀ jámọ́ nǹkan kan, kò sí lára wọn. Nù the same ìwé náà ni bàbá ti sọ wípé a position of Ọọ̀ni is national. Ṣé o wà pẹ̀lú mi báyìí? Tó ń takora wọn. Is national. Bẹ́ẹ̀ kí ló fà ìwé yẹn gan in the first place? Kí ló bí ìwé? Ohun tó bí ìwé tí àwọn èèyàn mọ̀ ọ́nù tàn bóyá kí n sọ ń sẹ́yìn. Ṣorí láàrin ọdún 1853 sọ́dún 1892. Àwọn Ìbàdàn dáná jàngbọ̀n kékeré kan tí wọ́n gbé Ilé Ifẹ̀ lọ́wọ́. So that kò ní rójú ráyè tí ó fi dí àwọn lọ́wọ́. Ohun tó bà gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ pátá ohun nìyẹn. Pé Ìbàdàn gan-an ló dá wọlé. Màá ṣàlàyé ẹ̀ yóò yẹ. Lọ́nà wo? Ni mo ṣe ní sórí gbogbo ohun táwọn èèyàn ń sọ. Bẹ́ẹ̀ Aláàfin sọ pé Ọọ̀ni sọ pé ìdò ní eré ọmọdé. Kí làwọn tó ń sọ̀rọ̀ yẹn mọ̀ gan? Sórí Máyì Okùnadé àtàwọn jagunjagun Ifẹ̀ míì ni wọ́n wá dúró sáàrin Ìbàdàn àti Òwò Ògbèrè nígbà tí Olúbàdàn gbà náà Olúkìràn tó pè wọ́n. Wàhálà tó wà láàrin wọn, ìgbà tó yá ṣé o mọ̀ pé Òwú sún, ó wá sún lọ Abẹ́òkúta ní 1834. Lẹ́yìn tó sún lọ tán, the very particular person tí wọ́n ń pè ní Máyì Okùnadé, òun gangan ó wá ń fi ọlá jiyọ̀. Ẹni tí ò bá ti ṣe ọmọ Ifẹ̀ ńlẹ̀ Ìbàdàn yìí kò lẹ́nu ń bẹ̀. Ìyẹn wá bí àwọn kan tí wọ́n jẹ́ àgbààgbà Òwu nínú. Má gbàgbé pé lọ́dún 1825 earlier Ifẹ̀ ti destroy Òwu. Olóyèmí lọ́dún 1825 Ifẹ̀ destroy Òwu. Ìyẹn ń bí gbogbo ọmọ Òwu nú. Wọ́n wá fún káwọn nílé. Now ọmọ Ifẹ̀ míì Lábọ̀sìndé ni o, Ẹ̀gẹ́ ni o, Ṣígunṣe ni o, àti Máyì Okùnadé wọ́n tún wá wọ́n wá ságbede méjì àwọn ibi táwọn Òwu tún sá wá ń sìn. Àwọn Òwu díẹ̀díẹ̀ tí wọ́n ń gbé papọ̀ pẹ̀lú wọn, ẹnìkan kò gbọ́dọ̀ sọ̀rọ̀. Òwu ò dẹ̀ láìkí irú ẹ̀ torí ọmọ agbóòrò gbìmọ̀ lówú. Ọba Òwu gan ò lè sọ fún àwọn ará Òwu pé má sọ tinú ẹ̀, wọ́n sọ tinú wọn ní ṣá. Ṣé òǹdè tí mò ń sọ yìí? Àgbọ́yé. Ìgbà tó dọdún 1835 Ìbàdàn àti Ìjàyè, ìyẹn àwọn tó jọ mọ ẹ̀yìn Máyì Okùnadé, wọ́n wá parapọ̀, wọ́n wá lé Máyì kó Ìbàdàn. Bọ́n ṣe lé kó Ìbàdàn bí ìṣàkóso Ifẹ̀ tó ń ṣàkóso Ìbàdàn ń gbà yẹn bó ṣe wá sópin nìyẹn. Bó ṣe wá sópin tán, àwọn comrade tó wá láti Ìrẹsà bí bàbá Lákànlẹ̀, àwọn ọmọ Àkànjá bí àwọn bàbá Olúyẹdùn àǹkó pẹ̀lú Olúyọ̀lé tóun jẹ́ ọmọ Gáà. Àwọn wá parapọ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní take lead nìbàdàn. Wọ́n ṣe ń take lead nìbàdàn, something happen. Àwọn Ẹ̀gbá ti kóra jọ l'Abẹ́òkúta, àwọn Ẹ̀gbá wá dàbí òkè ńlá tí ń bà Ìbàdàn lẹ́rù. Bí Ìbàdàn ṣe coalition pẹ̀lú Ìjàyè yẹn Kúrúnmí àti àwọn tí wọ́n kùn lókè Ògùn tí wọ́n jẹ́ pẹ́pẹ̀pẹ́ àwọn Ọ̀yọ́ nígbà t'Ọ́yọ́ ti fọ́nká. Wọ́n wá parapọ̀ lọ́dún 1836 lógun Àràkangá. Wọ́n wá àtàkì Ẹ̀gbá pé táwọn bá ti mú Ẹ̀gbá kúrò ńbẹ̀ then àwọn á turn to the east.
ṣùgbọ́n Ẹ̀gbá ṣẹ́gun ogun yẹn wọ́n ṣe pa Ẹ̀gbá tì nìyẹn wọ́n rí pé agbára àwọn ò ní kẹ́lẹ̀ wọ́n pa Ẹ̀gbá tì wọ́n later táwọn bá ti strong tán àwọn padà wá bá wọ́n wá turn to the east láti máa lọ toward Èkìtì gbogbo Èkìtì ńgbà náà abẹ́ àṣẹ Ifẹ̀ ni tí Ifẹ̀ bá ti sọ lèkìtì á ṣe so ìdí nìyẹn tí Ifẹ̀ fi sọ wípé Èkìtì fi sọ wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n jẹ́ káwọn look into the matter so Ìbàdàn wá ní kí Ọọ̀ni sọ fún Èkìtì wípé ohun táwọn bá ti fẹ́ ṣe kí Èkìtì má kọ̀ ṣùgbọ́n ṣáájú ìgbà yẹn Ìbàdàn ti gba ibi tó ń pè ní Ìkirè Àpòmù tó jẹ́ ilẹ̀ Ifẹ̀ náà wọ́n wá fẹ́ jà Ifẹ̀ wá ní tí Ìbàdàn bá ti fẹ́ kóun sọ fún Èkìtì kan má bá òun jà gbogbo ilé òun láti ojú odò Àṣejì rẹ̀ tó gbà kí Ìbàdàn dá padà Ìbàdàn ní rárá o àwọn tẹ́rù àwọn gbé bí wọ́n ṣe abandon ohun tí Ọọ̀ni ṣe nìyẹn but wọn ò ní fẹ́ go against Ọọ̀ni directly torí Òwu tó go against Ọọ̀ni earlier was destroyed ní 1825 o gẹ́tẹ̀ Ìbàdàn náà ò fẹ́ tẹ́rí sí Ìbàdàn náà ò fẹ́ tẹ́rí sí má gbà pé ohun tó ń pè Ìbàdàn náà àwọn Òwu ti wà lára wọn at that point in time àwọn tó wá látòkè lọ́yọ̀ọ́ ti wà lára wọn àwọn Ifẹ̀ yẹn náà wà níbí àwọn Ẹ̀gbá wà níbí àwọn Ìjẹ̀bú wà níbí tí wọ́n ti di Ìbàdàn ìbẹ̀rù wípé béèyàn bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí n tó ṣẹlẹ̀ sówú tó ṣẹlẹ̀ sí ìlú wa náà wọn ò wá ṣe bẹ́ẹ̀ they were looking for proxy so ìdí tí wọ́n fi create wàhálà sí àwọn indigenous Òwu tí wọ́n sá lọ sí Ifẹ̀ àwọn tí wọ́n sá lọ sí àwọn tó wá láti Òkè Ògùn bí àwọn ará Ìràwọ̀ ní o àwọn ará Òkò tí wọ́n sá wá sílé Ifẹ̀ nítorí ogun tó bá ń kíyèsí wá rí pé àwọn yẹn ń gbé láàrin Ifẹ̀ àwọn yẹn ni wọ́n instigate against Ifẹ̀ pé ẹ jẹ́ ká create iṣẹ́ fún Ifẹ̀ tíṣẹ́ bá wà lọ́wọ́ wọn tí wàhálà wà nílé tí wọ́n ń ba yí wọn ò ní rántí dá sí pé bóyá ká lọ bá èdè kan jà bí ká má bá ẹnìkan jà. so Ìbàdàn gangan ni wọ́n lò. àwọn Ìbàdàn gangan ló instigate àwọn èèyàn wọn yẹn ìgbà tó yá àwọn yára pé wàhálà àwọn èèyàn yìí pọ̀ jù wọ́n wá kó wọn kúrò láàrin ìlú wọn kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan ìdí tá a fi rí Mọdákẹ́kẹ́ nìyẹn kò sí ìdí tó ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìgbà yẹn náà create so ìgbà tó ń create ó wá help Ifẹ̀ direct Ìbàdàn